tọ́jú ọmọ lọ́mọ rí. wà á padà tẹ́ o wà á. mo máa bá bàbá ẹ̀ wò. ẹnu ni ó dáa jù márùn ẹ. Just check me out. Wò mí. Wọ́n náà wò mí. Daddy. Welcome, sir. Welcome, sir. Welcome, sir. My friend, my housemate. My housemate. Welcome, sir. Ibo lọ́wọ́ tí ó bọ̀? Mi ò jìnnà sílé sà, mo wà lámú eré mọ́tò yín tó wọlé lèmi náà rọ̀ṣìn sà. Mọ́mí yẹn kọ́. Sílé sà. Mi gbọ́. Wọ́n náà fẹ́ jáde sá. Èmi náà béèrè wọn, sir. Wọ́n sọ pé àǹtí ara rẹ̀. Shut up. Daddy. Sorry, sir. Sorry, sir. Sorry, sir. Sorry, sir. Sorry, sir. Sorry, sir. Richard now, Richard. Who is there? Tọ́pẹ́, where are you coming from? Tọ́pẹ́, I said, where are you coming from? Are you sick? I mean, are you mad? So you have the gut láti máa bí mi pé níbo ni mo ti ń bọ̀? Pẹ̀lú ṣí àti ìrànú tó ń ṣe káàkiri ìgboro. Àbí? Èmi ṣòṣì. Hold it. Mi ò lẹ́jọ́ bẹ̀rẹ̀, okay? Wait for me. What's all this now, Tọ́pẹ́? Now, pick one out of these weapons. Kí èmi pẹ̀lú ẹ̀ kí àjọ fẹ́ para wa, okay? Tọ́pẹ́, what is all this now? Oh my God! Mi máa rí èèyàn kankan ládùúgbò tó lè bá mi kìlọ̀ fún wẹ̀rẹ̀ yìí pé kó dá mi lóhùn. Tọ́pẹ́, what has come over you now? Oh! You want to know? Bíbélì rèé. Abọ́gbọ́. Ọlọ́run ò ní jẹ́ kémi fọwọ́ ara mi pa wọn tí mo yìí ń rò pé bóyá ọmọ mi kọ́ àbíyàwó mi kọ́. Mi ò ní lóko èèyàn lọ́rùn láyé mi. Ọlọ́run kò ní jẹ́ kémi lóko èèyàn lọ́rùn. Ó kù díẹ̀ mò ń bọ̀. Ó ní ogún rèé Bíbélì mímọ́ ní atọ́ka bí pé mú kan nínú méjèèjì kó o fi búra wípé ọ̀dọ́ ọkùnrin kọ́ ló ti ń bọ̀. Yes! Fi kan búra. You see, my church mind is telling me that you are coming from somewhere. Tí ọba ayé tèmi mu. Mú ìwà. Mú Bíbélì tàbí àdá yìí kó o fi kánú ẹ̀ kó o fi búra. Ṣé lójú àwọn ọmọ ló ti ní kí n máa ṣe irú nǹkan báyìí? Ìwọ kí ló dé tó trust me? Oh, I am so sorry, baby. Kọ́kọ́ bá mi ṣe léyìí, mo yìí ń lọ sójú ayé o. Mo yìí ń lọ sí àárín church bí mo yìí máa kólẹ̀ náà rí. Ìyẹn á lè jẹ ojú àwọn èèyàn.
má bínú pé àwọn méjì péré ni òun búra lójú ẹ̀ búra ń sìn mú ìtọ́ bá pí ẹ̀ nínú méjèèjì kó fi búra ẹ̀mí mi sọ pé ọ̀dọ̀ ọkùnrin ló ti ń bọ̀. Yes. Daddy, why now? tí wàá gbọ́ Daddy why now má gbá etí yín ni wọ́n ì máa ṣe DNA test lórí yín. èmi ọkàn mi tún ti ń sọ fún mi my church mind is telling me now that èmi kọ́ ni mo bí yín a dẹ̀ máa lọ ṣe DNA test. ẹ ló búra mú kọ́kọ́ búra. Tó bá ní kí n búra. Tó bá jẹ́ pé lóòótọ́ ni mo lọ sọ́dọ̀ ọmọ mi Precious kí gbogbo nǹkan dáadáa nu Báíbù yìí kó jẹ́ ìpín mi. tó bá wá jẹ́ wípé ọ̀dọ̀ ya Precious kọ́ ló lọ ń kọ́. tí kì bá ṣe ọjọ́ ọmọ mi Precious tí mo lọ. kí gbogbo ẹ̀kọ́ nu Báíbù yìí kó jẹ́ ìpín mi. àmín àmín. mo ti búra tán. ẹ wá mú kejì. ẹ mú kejì. ìtí wọ́n gbàgbọ́ nú ẹ̀ ló búra yẹn ìyí tó gbàgbọ́ nú ẹ̀ ló fi búra yẹn ìyí tẹ̀mí gbàgbọ́ nú ẹ̀ gbogbo ètí ìlò ogun lákàáyé ọ̀sìn mọ́lẹ̀ ni lómi lẹ́fẹ̀ẹ́ jẹ̀wẹ̀ kò láṣọ lè fi mọ̀ kí mọ̀ búra ó ní kejì mú ìyẹn lèmi gbàgbọ́ nú ẹ̀ ogun ò ṣe mistake bíbélì máa fà ní 40 years ó máa fọwọ́ lẹ́rọ ó máa wọ ẹni wọn bí ẹ̀dá ìwọ́n fogún ìbúra 24 hours ìwọ rìn wá kú dànù straight ọ̀dọ́ ọkùnrin ló ti ń bọ̀ fi ògùn ìbúra ó tẹ̀mí nígbàgbọ́ nú ẹ̀ nìyẹn ó tán o ó tán o búra. Why? We were Christian ni wá now. What are you saying? Inú onígbàgbọ́ ló ti bí wíwá. Kí ló kọ́ ẹ pẹ̀lú oògùn tó ní kí n máa fi búra? But can you listen to yourself? Christianity has nothing to do with my home, with my relationship. Okay? What are you talking about? Gbé Christian sílẹ̀ kó gbé relationship sílẹ̀. Mo ní mo wá mo fẹ́ find out. Mo fẹ́ fìdí ẹ̀ múlẹ̀, mo fẹ́ confirm. Bóyá o wà látọ̀dọ̀ ọkùnrin àbọ̀ o lọ sọ́dọ̀ ọkùnrin àbọ̀ ṣe kíni. Wọ́n lóbìnrin tó bá ń yan àlè ó máa ń pa ọkọ dànù ni. I don't want you to kill me. Fi ògùn yìí fi búra. Fi ògùn fi búra kó fi bíbélì lẹ̀. Okay, Muyiwa, I don't believe in it. Me, Denishe. Fantastic, fantastic, fantastic. Exactly nǹkan tí mo expect látọ̀wọ́ ẹ̀ náà nìyẹn. Hello, àwọn ọmọ àlè ẹ tẹ̀lé mi gbọ́dọ̀ lékè wá lọ kẹ́rù yà ń jáde. Ẹ tẹ̀lé mi lé. Hello, ẹ sọ fún ìyá yìí kó fún ògùn búra. Tí o bá ti lè fi ògùn ìbúra, ó máa kẹ́rù ẹ̀ bọ́ta nílé. Mọ́mì, ẹ mọ́gùn, ẹ fògùn búra. Ẹ fògùn búra ìjọ. Wọ́n máa ka 1 to 3. Tí ìyá yìí ò bá mú, tí n bá ka 3 ẹ̀ tó máa lọ kọ́ ìyẹn fúnra mi. Kò sí wọn bá lákùnbà bá ẹni tó lè kẹ́rù yẹn wọlé. Wọ́n ní fògùn búra. Ìgbà kàtírì kò tó fún ara mi ni màá kẹ́rù ẹ̀ jáde. Mọ́mì, ẹ fògùn búra. Try me! Fún ara mi ni màá kẹ́rù ẹ̀ jáde. You want to miss it? I really don't know who or what you are. I don't believe in you. But my husband is forcing me to say things I don't believe in. Gbóhùn ẹ̀ kò sọ Spanish. Gbóhùn ẹ̀ kò sọ Dutch. Kò sí ìtò sọ tí ògùn ò gbọ́. Continue. I don't believe in you. But I want to satisfy my husband. Muyiwa,
Ìwà. Call your name, don't call me Ìwà. Búra ni kò ṣe kíá, kò ṣe ṣàkàṣàkà. Ìwà, I'm not coming from your patient's house. Do whatsoever you're so pleased with me. Amen. That is it. Ogunlakaye Ọ̀ṣìmọ́lẹ̀ olómi ilé fẹ̀jẹ̀ wò lásán ló fi mọ̀ kí mọ̀ búra ó ṣe ọmọdé ò mọ oògùn ó ń pè é lẹ́fọ̀ọ́ kó o mọ oògùn ó ń pè é lẹ́fọ̀ọ́. Don't worry, just wait and see within 7 to 24 hours you will see yourself. Ó fògùn búra eléyìí má bàa fà ní ó máa yọrí eléyìí káyọ̀ má sí náà fẹ́ràn àpò ìṣẹ̀lẹ̀ àtẹ́ wàá ríran wò. mo fi pé kẹ́ wá sí hospital wa ló máa wà òkè ká bá lè take care yín dáadáa. ẹ wo ìsọ̀rọ̀ hospital nínú nǹkan tá à ń sọ nílẹ̀ yìí ṣé bí nǹkan kékeré ni kékeré pọ́n lé ó pè kọ̀ọ̀kan láti ibìkan sí ibìkan ní nǹkan gé lọ́wọ́ kò ṣe nǹkan tó pọ̀ náà tàbí máa pọ́n really. ṣé tí wàá òkè mi sìn. Okay, as you can see, I'm set for work. ṣe ṣùọ́. Bẹ̀gà apá ò bá ṣe é ṣan a máa ń kalẹ̀ rí i. Adé ni ò mọ̀ wọn rẹ̀ ó ti máa ń sọ̀rọ̀ ìyàwó ẹ̀ fún wa. Look at this is domestic violence. Okay, tó bá yá wá ní ọkùnrin náà obìnrin wọn náà obìnrin kí ni ká pe ìyàwó tó ń ṣa ọkọ ẹ̀ ládàá. Good, now you're making sense. So o support mi sin pé kó lè yàwó ẹ̀ kúrò nílé, right? If that is the solution. Good. You guys are sick. Bẹ̀gà. Yes. Òun àbí mi. Ẹ̀yin méjèèjì, you both are sick. What are you saying now? Fẹ́mi, marry man here now. But Ayomi, my marry in October around the corner. Look at what you guys are saying. Are you both saying that Kíadé kò lè yàwó ẹ̀ kúrò nílé àwọn? What are you saying? I don't understand what you guys are saying. What you should be telling me is kó settle differences tó wà láàrin wọn àti ìyàwó ẹ̀. Ọ̀rẹ́, is you I will talk to. Well, obìnrin tó bá jowó ọkọ ẹ̀, ó nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ gan ni. As a matter of fact, tí o bá jowó ẹ̀, that means pé ikú ẹ̀ kò jìnnà rárá. Okay? And I suspect that there is something you are doing to this woman tó mú ìwà bó ṣe ń wùwà yẹn. Yes, you should stop all those acts and stop listening to what these friends are saying. Tega. So, ìdí nìyẹn tó fi sọ pé are sick, right? Ọ̀rẹ́ ẹ̀ sick. Fẹ́mi, I'll be in my office. Ọ̀rẹ́, tó bá kọwájú sí ẹ kò ta, tó bá kẹ̀yìn sí ẹ kò ta. Ó kù wọ nìkan báyìí tí èrò ààrẹ pa. Ó dàbọ̀, èmi lọ.
You know, it's been 5 years. Tí bá ti jọ wà ní company. And the problem kan ṣe tí mo ní ni pé mo dínú gan. Mi kì í tètè sọ̀rọ̀ inú mi jáde. Mo wá wí pé tó bá jẹ́ pé mo ti sọ fún ẹ nígbà yẹn ni. Ó ṣeé ṣe kó má wà ní institution tó wà yìí. How? I love you so much. Nígbà tí mo wá rí pé o ti marry, mo wá wí pé kí n má dálé ẹrú. Ní mi ṣe sọ̀rọ̀ yẹn mọ́. But now, mo wá rí pé you are not happily married. Your home is not even perfect. Mi mọ̀ bóyá ní nǹkan tó lè ṣe fún mi. If you can give me a chance, just to make you happy, to make you feel better, to bring you back to life. You want to make me happy? Yes, I really want to make you happy. I want you to be happy. God will not make you happy. God will not make you happy. Oh, but jati tó sọ yìí. You love me. You want to make me happy. Don't you know I'm a married man? Please, I beg in the name of God, just lower your voice. Ọ̀rẹ́ mi jẹ́ sí mi now. Ìgbà wà ní gbogbo ilé wa bẹ̀rẹ̀. Oh, so nǹkan tó fẹ́ sọ rèé tó fi dá gbogbo nǹkan tó wà lẹ́yìn sílẹ̀. Get out of my office. I beg you. Get out! Get out! Rubbish! Please. Àbí màá gbọ́ jati tó sọ ni. Please, pẹ̀lú mi, respect yourself and get out. I will leave, but mo fi Ọlọ́run bá bẹ̀. Jẹ́ kọ́rọ̀ yẹn kó wà láàrin mi àti ẹ. Má jẹ́ kó kọjá ibi báyìí jọ nítorí Ọlọ́run. Má jẹ́ ara àwọn mi jọ mo fi Ọlọ́run bá bẹ̀. Kí ló sọ? Ìràwọ̀. Ṣé ìwọ ní ìràwọ̀ bó ṣe wà yìí? Yes, mo ní. Ìràwọ̀ ti wo mi. Ìràwọ̀ ti wà diluted. Get out. Get out. Get ah. Sorry, I will leave. Get out. Please. Ṣé fẹ́ bá dé mi fún mi jẹ́ báyìí? Honey, káàbọ̀. Ṣé. Báwo ni dé ẹ? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa ṣe. Ẹ má bọ̀ mo kàn lè dé kó wọlé bẹ̀yẹn jẹ́ kí bẹ́ẹ̀ bọ́ jákẹ́ẹ̀tì. Fílẹ̀ má bọ̀. Ṣé pé o máa bọ̀ fúnra mi? Má ṣe bẹ́ẹ̀, mi mọ nǹkan tí mo ṣe tẹ́lẹ̀ tí mi ò ṣe mọ́ tó ń fa gbogbo wàhálà yìí, so just let me do this. Ṣé bẹ́ẹ̀ mi lè máa sọ yẹn fún ẹ? Kò sí nǹkan kan tó ṣe mọ́. Gbogbo nǹkan tó ń ṣe tẹ́lẹ̀ náà ló ṣe. Máa ṣe bó ṣe ń ṣe lọ, okay? Jẹ́ kí n rọ̀. This is my duty. Ó dáa jẹ́ kí n ṣe duty. Má ṣe duty ẹ̀, mo ní má ṣe é. Ó dà fílẹ̀ máa lọ bọ̀ ọkàn mi fúnra mi. Mi wá má worry, don't worry. Ó yẹ dá bọ̀, kò tí wà lá bọ̀. Bọ̀, no problem. Bọ̀. Èmi ìmọ̀gbà tí gbogbo ilé ìbẹ̀rẹ̀ ń sìn. Gbogbo nǹkan tẹ̀ fílẹ̀ tẹ̀ ṣe ó ní. Please wá tiẹ̀ smile wá wà lọ́wọ́. I'm good. Thank you. Ṣé bó ti tán? Bó ṣe. Mi wá. Kí ló dé tó jẹ́ aṣọ òdì ló wọ̀ wálé? Èmi wọṣọ òdì. Èmi. Mi wá òun rèé na òun rèé ṣebí lébẹ̀ láṣọ ẹ ní. Ní kí wá ló wá ṣẹlẹ̀? Ní kí ló ṣẹlẹ̀? Ṣé fọ́ọ̀tì èmi wá nìyẹn? Jọ kí lébẹ̀ aṣọ bá wà níta kí lè ṣe jẹ́ fọ́ọ̀tì mi pé mo wọ́n òdì wá láti ta ni? Mú ìwà kò ń ṣe bó ṣe dress jáde nínú ilé láàárọ̀ yìí ni ṣé bẹ́ẹ̀ mi ni mo lọ aṣọ ṣé bẹ́ẹ̀ mi mo gbàṣọ fún ẹ. Ẹ jọ́ bí sí pé o mọ nǹkan tó ń ṣe. Thank God pé òun náà rántí pé òun ló lo aṣọ fún mi tó fi fún mi láṣọ. Aṣọ tó fún mi ni mo wọ̀ dẹ́. Aṣọ òdì ló fún mi tí mo wọ̀ nìyẹn. Mú ìwà, this is not how you dressed out of this house. Ọ̀tún aṣọ yìí ló wọ̀ jáde kúrò nílé láàárọ̀. Ọ̀tún kọ́ abúlé ọ̀tún àbí ọ̀tún Èkìtì ni. Ní kí ni aṣọ tó fún mi ni mo lè gbé suit lé lórí jákẹ́ẹ̀tì wà lórí ẹ̀. Bí mo dẹ̀ ṣe wà lọ́fíìsì ni mo dẹ̀ bọ̀ lé. So what are you not telling me? Ọmọ ìwà má fi inú mímọ́ mọ́ jẹjàre. Kí ló dé ṣé mi ò rí ẹgbàá tó kúrò nílé láàárọ̀ ni? This is not what you wore. This is not how you wore it in the morning. Bó ṣe wọ̀ ọkọ rẹ̀. Ọ̀rẹ́ tó létí ni pé mi ò ní nǹkan kan tí mo lè fi nu ẹ lọ́wọ́ o bó ṣe rí nǹkan tí mò ń sọ fún ẹ. Ṣó ti yẹ ń sìn àti ilé ni mo ti wọṣọ òde kúrò ó tán kí ló ń tẹ̀ láti sọ fún mi?
bí mo ṣe wọ̀ kúrò lé ni mo ṣe wọ̀ yẹn ó tán nìyẹn kí ló wá sọ ṣó sọ fún mi wípé bí mo jẹ́ ìjà aṣọ níta ni. bẹ́ẹ̀ ni nǹkan tí mo sọ dé ibi tó ti bọ́ aṣọ ni kò sọ fún mi. bíi changing room. mi ò mọ̀ àbí bíi ti báwo. ibi tó lọ tó ti bọ́ṣọ ni kò sọ fún mi mú ìwà. ó dà kórìí ò pé bẹ́ẹ̀ mi ṣe wọṣọ kúrò léèrè o bẹ́ẹ̀ mi ṣe wọṣọ kúrò léèrè tó bá dẹ̀ jẹ́ pé rọ́ọ̀dì mò ń pa lọ́mọ́lọ́pàá ìwà o bẹ́ẹ̀ mi ṣe wọṣọ kúrò léni kò yẹ ẹ̀sìn kò yẹ ẹnu tó bá wù ẹ́ kó fi búra bí mo ṣe wọṣọ kúrò léni ó rèé tó bá jẹ́ rọ́ọ̀dì mo pa kó má dà fún ẹ. mú ìwà. mo dáhùn mo jẹ gbèsè mo ti jẹ gbèsè wíwá ṣe yọ mi jẹ ìpolówó mi ti bọ́ṣọ àtẹ̀bí ti bá mi báyìí mo dáhùn mo jẹ gbèsè ṣé o sì gbọ́kọ̀ mọ́ mi lọ́wọ́ báyìí. tó máa di ọ̀la èmi á padà sí school mi ò ní lè tú lórí ọ̀fẹ́ àti tú dúró pẹ́nu lé mọ́. ọkọ mi tí nǹkan tí mo ṣe sí tí mi ṣe gbà yẹn náà èṣù ni mo mọ̀ èṣù ni owó èṣù ni. pẹ̀lẹ́ ẹ má sunkún. wọ́n ṣàfẹ́ da gbogbo ẹ̀rù mọ́ mi lọ́wọ́. ẹ má sunkún mọ́. kò ṣe ọkọ mi ò ṣe ò ṣe o. ṣe ni kẹ́ ẹ tó fa ojú dáàdì mọ́ra.